Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì náà ni. Ẹ tún wá gbọ́ bẹ̀bẹ̀. Governor Abdullahi Sule of Nasarawa State has called on the National Assembly to permanently outlaw the almajiri system, arguing that the practice remains a major driver of northern Nigeria's growing out of school children crisis and worsening insecurity. According to the governor, Nigeria is facing a severe education crisis with an estimated 18.3 million children currently out of school, while the almajiri system remains the single largest structural contributor to the challenge in northern part of Nigeria. The governor warned that the consequences of the system extend beyond education, linking it directly to the region's security challenge. He said, many of the minors recruited into banditry and other criminal activities are product of the almajiri system, stressing that urgent action is needed to break the cycle of poverty, illiteracy, and insecurity. Lọ́rọ̀ kan ṣá, mo kí ẹ kú iṣẹ́, mo dẹ̀ kíra mi náà kú iṣẹ́, akó àìsàn akó àìwo, wọ́n ní tálágbẹ̀dẹ bá ti ń lu irin gbẹ̀gàn lójú kan. Tí ò gbọ́wọ́ kúrò bí ó ní nǹkan gidi kan tó fẹ́ mú jáde ni. Mo fẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì wípé wọ́n fẹ́ cancel almajiri system of education wọn tí wọ́n fi rọ́pò western education kì í ṣe wọ́n kàn déédéé jí wọ́n kàn déédéé wò ó wípé òkè àsìkò ti tó kí wọ́n ṣe iṣẹ́ ọwọ́ ìwọ àti mi ni. Mo rò wípé bó ṣe rí bá ṣe ń ṣe fídíò tó ń kọ́mẹ̀ntì tá à ń ṣe ẹ̀ tó ń láìkì tó ń ṣe oríṣiríṣi tí gbogbo wa jọ ń dọwọ́ bò ó ń dọ́dọ̀ wọn bẹ̀ wọ́n ń gbọ́ gbogbo everything. Bójúbójú kankan ò sí ní ọ̀rọ̀ Nàìjíríà mọ́ sí. Every problem ogun tó ń ja Nàìjíríà àti wá rí gbangba kedere wípé àti north ní gbogbo ẹ̀ ti ń wá. Almajiri system of education tí wọ́n practice níbẹ̀ ó wà lára nǹkan tó ń jẹ́ kí ọ̀rọ̀ terrorism kó máa gbòòrò sí ní northern part of Nigeria. Almajiri system yẹn òun ló ń fi àyè gba banditry. Bọ́ kí n tó fọ́dà lórí àlàyé mi jọ tẹ̀lé mi kó wá gbọ́ nǹkan tí àwọn northern youth gan fúnra lára wọn tí wọ́n sọ lórí almajiri system of education tí àwọn northern leaders and elders tí wọ́n practice. Shame. Some imams in the north are angry because Nigerians are calling for the end of Islamic almajiri system of education. They are angry because they see it as an attack to their source of income. Because what they do with these children is they send them to the street to go and beg and bring the returns to them. So to them, Nigerians are trying to tamper with their source of livelihood. If our almajiri system of education was so good, why don't we have the children of the bourgeois in the north in it? Why don't we have the likes of Dangote children, Boa children, Dandata children, governors' children, and the rest of them? Why is it always the children of the poorest of the poor? Why is it like that? Now, many might ask, you don't talk about this almajiri system of education. What's the way forward? First, I think the North has to completely abolish that system of education because whether we like it or not, it has become a breeding ground for these terrorists. You get, this is where they get most of their foot soldiers from, like it or not. Now, way forward, I think the North should completely embrace Western education. Yes, completely. Let them embrace Western education. There are government schools everywhere. Send these children to those schools. Send them to those schools. Maybe from there we can have lawyers, engineers, doctors, you get. People who go contribute positively to the society. The set of education. Àwọn ìmáàmù wọn ní northern part of Nigeria àti àwọn àfáà wọn máa fárígá o wọ́n ní láyéláyé kò jọ pa kamari wọn gbọ́dọ̀ stop almajiri system of education. Wọ́n fi ìyẹn wọ́n fi cover up fún western education. Ṣó ti rí bí àwọn northern leaders and elders bí wọ́n ṣe wicked tó ṣe wà heartless tó ṣe burú sí ìṣẹ̀dá àwọn masses yẹn. Ṣebí wà tèmi rí fídíò wọ́n ṣe máa ń fídíò wọn left right center àwọn ọmọ kéékèèké. Different kind of color of ike ono man gbélé wọn lọ́wọ́ yellow, blue, green, red, black, white, name it. Wàá ra àwọn ọmọ yẹn tó máa sá káàkiri àtàwọn ìyá wọn
You see, wọ́n ti wá so brainwash ayé àwọn ọmọ yẹn débi wípé as ọjọ́ orí wọn bó ṣe kéré tó, wọ́n ti ń ṣiṣẹ́ fún àwọn terrorist tó jẹ́ bàbá tiwọn. Torí tó bá ń gbọ́ tí northern governor bá láwọn gba, wọ́n máa ń gbowó burúkú lọ́wọ́ federal. Owó tó yẹ kí wọ́n fi ìyẹn, tó yẹ kí wọ́n fi fún wọn ní western education, kó fi build a better life fún wọn, kó ní ọjọ́ ọ̀la, kí northern part of Nigeria kó lè grow. No. Owó yẹn wọ́n láwọn fi kó repentant Boko Haram, wọ́n kó wọn lọ sí rehab. Èyí tó kù, wọ́n ní kí ni o, wọ́n náà ṣe mass wedding. Ìgbà tí federal government ti wá fárígá nísìn wípé kò sí nǹkan tó ń jẹ́ repentant Boko Haram, repentant terrorist, any terrorist, banditry àti financier àtàwọn tó wá speak on their behalf, tọ́wọ́ bá ti mú pípa ni. Ṣé o tún gbọ́ any governor kankan ní northern part of Nigeria kó láwọn tó ti fẹ́ integrate another repentant terrorist? Níbo? For you to know that they know what they are doing. Ṣé àwọn governor yẹn kẹ́lẹ̀ mọ̀ bí wọ́n ṣe wicked láyé tí àwọn ọmọ àlè tààrin wa tán jẹ́ fanatic, àwọn Gumi ìwà àkó set, tí wọ́n rò wípé wọ́n fẹ́ wá sọ ilẹ̀ Yorùbá di bíi ti northern part of Nigeria. Mo ní ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn ẹ bá wa sọ fún wọn pé ìbálùwọ̀n wọn tó fẹ́ dòdò nílẹ̀ kó o tó àjíire ilẹ̀ Yorùbá. Àwa ń dúró de abracadabra tó fẹ́ wá ṣe. Tí àwọn governor tó ń jẹ governor wọn tó ń jẹ president tó wà ní political class wọn, tí àwọn ò bá ní western education, báwo náà ṣe fẹ́ attain gbogbo post tí wọ́n wà? Ṣó ti rí pé wọ́n wicked gan ni? Wọ́n wá mú majority àwọn masses wọn lọ́ra bí dún, wọ́n brainwash àwọn òbí wọn wípé ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ sí west kó lọ kọ́ school o, ẹ má jẹ́ lọ sí school o, ẹ má jẹ́ kọ́ ní western education, wọ́n máa kọjú ìjà sí yín ni o, wọ́n máa hate yín ni o, àwọn ọmọ yín máa pa yín ni o, àwọn làwọn máa dóòlà ẹ̀mí yín o. You see, they brainwashed those parents. Ẹ wo àwọn ọmọ kéékèèké tó yẹ kó wà ní school, kó wà kindergarten, kó wà primary. Ẹ wo gbogbo wọn ti yọ color green, ike, color blue, color black, color yellow. Àwọn máa ma tọrọ bárà kiri títì. Ṣó wá rí gbogbo owó bárà tó bá ń gbà? Kì í ṣe pé àwọn náà ní àtàwọn òbí wọn o. No. Wọ́n ní chief imam tó recruit wọn. Wọ́n ní àfà ilé kéwú tó recruit wọn tó dá wọn sí gboro tó máa lọ ṣe bárà wa. Gbogbo fẹ́ ṣe bédè, ó gbé kéèkì lọ, ó gbé oúnjẹ lọ oúnjẹ, ó káṣọ lọ, anything tó gbé lọ fún wọn gbogbo ẹ̀ náà máa rù dọ́dọ̀ chief imam wọn àbí àfà wọn nílé kéwú. Tá ń ṣó orí ẹ̀, òun ni wọ́n máa ṣe kíni, tá ń ṣó orí ẹ̀, òun náà máa fún wọn padà. Gbogbo àwọn leaders yẹn, àwọn religious leader, àwọn political class, àwọn ọba àti àwọn emir, àwọn sọ́tà, àwọn gbogbo wọn mo sọ fún yín, gbogbo wọn náà ní ọ̀nà tí gbogbo wọn fi ń ṣe kíni, tí wọ́n fi ń generate owó. Ṣé wọ́n fẹ́ wówó kú láyé wọn? Ṣé ti ṣépè owó fún northern leaders and elders ni? Ṣé wọn kì í ní tìjú ni? Ẹ wo bí northern part of Nigeria bó ṣe delay ni. Ìwọ àtèmi ti wá rí, the whole wide world ti wá rí wípé kò sí ogun kankan àbí any other part of Nigeria tó ń kógun ja Nigeria ju àwọn wo àwọn northerner. Àwọn ni orísun ogun tó ń jà wá. Àwọn ni wọ́n jẹ́ kí Nigeria move forward economically. Insecurity, àwọn non produce every ogun pátápátá tó ń jà. Okay, tó bá ní rá ni mo pa, bá mi dárúkọ ogun kan tí àwa Southern tá gbé kalẹ̀ tó ń jà Nigeria as a country. As a matter of fact, nǹkan tó ṣe pé ní one Nigeria today, wípé wọ́n ṣe recognize Nigeria in abroad, we Southern àwa là ń promote ẹ̀. Ọ̀nà wo ni Northern tó fi ń gbà promote? Ṣé àwọn ọmọ almajiri tó ń gbé kalẹ̀ náà fẹ́ lọ promote ẹ̀ ni? Ṣó wá rí western education tí wọ́n deny àwọn ọmọ wọ̀nyí tó ń bayé wọn jẹ́. Àwọn kó àwọn ọmọ tí wọ́n kò fún wọn ní education yẹn, western education yẹn nínú Nigeria, wọ́n gbé wọn dìde. Ìwọ tó bá ń gbé ní UK, you can bear me witness. Àìmọye yín lẹ́jọ́ máa pàdé ní university. Tó bá rí àwọn ọmọ northern tó lọ study labroad, wọn kì í gba ilé fún wọn, wọ́n máa ń ra ilé ni. Wọ́n dẹ̀ ń ra ilé anyhow fún wọn níbi tí àwọn British olówó wà, ibẹ̀ náà máa ti lọ ra ilé fún wọn. Lọ́wọ́ the kind of car tó máa gbé sídìí wọn. Lọ́wọ́ the kind of car tó máa gbé sídìí wọn. They live a very flamboyant life. Tó bá wá sọ fún wọn wípé northern part of Nigeria, àwọn ni wọ́n báyé Nigeria jẹ́, tó dẹ̀ ń ra wọn yẹn, wọ́n wá máa rí ẹbẹ nípa láìda bí you are practicing bigotry for real. Wọ́n wá sọ nísìnyí, ojú ti wá ń tì wọ́n, gbogbo ọ̀nà tí wọ́n gbà, gbogbo ibi tí wọ́n sá sí, àṣírí ń tú gbogbo ẹ̀ ní bàbá Tinubu ló ń tú. Kò sí àyè fún repentant kan, àkókò owó lọ sí rehab kankan mọ́. Any terrorist ikú ni. Ṣé tún rí governor kankan kó lóun tún reintegrate any repentant terrorist kankan? Wọ́n tún ti yí síbòmíì sìn, mass wedding lókù tí northern governor tún ṣe.
wàá rí pé every 3 market day náà dẹ̀ ṣe mass wedding sìn ìyẹn náà tó fi ń kówó lọ ilẹ̀kùn ti mú wọn lọ́wọ́ ń bẹ̀ yẹn. You see these people, they are terrible. Kó lè mọ how wicked they are. The same western education tí wọ́n deny àwọn masses wọn tí wọ́n jẹ́ kí north kó grow nínú nǹkan tó dá ní ìgbésí ayé tó rọrùn. That every other person tó lè benefited from it. Tí àwọn governor, àwọn political class ní northern part of Nigeria tí bọ̀n bá ní western education, báwo náà ṣe lè attain gbogbo post tí wọ́n wà? Báwo náà ṣe lè become president, governor, minister? Báwo náà ṣe lè relate mọ́ every other person? Even Saudi Arabia, Saudi gan tó ń san bẹ́ẹ̀ yẹn tí wọ́n pariwo sí tó tún wọ ọ̀nà míì pé ọ̀nà wo náà tún lè mú Nàìjíríà fi backward. Wọ́n ní kó wá máa pé wọ́n ní kán mú Arabic language kan fi sínú curriculum wa kó jẹ́ by force kan force ẹ̀ sí wa lọ́rùn. Kí ló kàn wá pẹ̀lú Arabic language? Ṣé wọ́n sọ Arabic ní Nàìjíríà ni? Is Nigeria an Arabic country? Ṣé ti rí wèrè wọn? They have nothing good níbi tí IT wà. Ẹ wo gbogbo oríṣiríṣi nǹkan AI, gbogbo technology, every beautiful thing tó move ayé forward tí gbogbo èèyàn máa benefit good from it. O lè rí kó wá láti náà tí kan mú suggestion yẹn wá. Àfi nǹkan tó máa draw wa backward. Kí ló kan nínú gbogbo rògbòdìyàn tó wà lẹ́yìn 2026? Kí èèó governor kó wò wípé kí lóun tún lè ṣe láti fi contribute fún ìtẹ̀síwájú èèó Nàìjíríà àti society wa. Kó ní ká máa mú Arabic, ó di dandan kó force sí wa lọ́rùn. Ó jẹ́ gẹ́gẹ́ bí èdè òyìnbó. Nígbà tí English ti colonize wa, èwo làbọ̀rọ̀ force Arabic sí wa lọ́rùn. Ṣé wọ́n sọ Arabic nínú Nàìjíríà? Gbogbo ẹ̀yin chief imam àti gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ gbọ́ kéwú láti ìbẹ̀rẹ̀ dé òpin. Ọjọ́ wo lẹ ti lọ sọ́jà àbí tẹ́ wọ public bus àbí any part of Nigeria tẹ́ ti sọ Arabic sí anybody ńbẹ̀? Kí ni wèrè orí burúkú gan? Gbogbo ọ̀nà tó fi máa mú Nàìjíríà backward, òun ni northerners ń wá, òun dẹ̀ lẹ máa rí àwọn fanatic Islamic ilẹ̀ Yorùbá. They have nothing good to offer. Bí àwọn ìkà tí northern part bọ́ ṣe ń ronú fún àwọn masses wọn, òun làwọn náà fẹ́ máa ṣe sí fún wa. Ẹ bá wa sọ fún wọn pé ìbálùwẹ̀ tí wọn tó fẹ́ dòdò ńlẹ̀ kó tó àjíire, àwa dúró dabrakadabra tó fẹ́ ṣe tó fi máa débẹ̀. Ó ti mọ̀ pé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Tún tẹ̀lé mi lẹ́ẹ̀kan sí. Many of us have been mistaking the unity of Yoruba to be bigotry. And me, I used to be one of them too. But thank God say I can't sit down and relax. Because the one way they pay me pass, now when Adeboye, they praise President Tinubu despite the mess wey they cause for this country. Today I can't sit down the reason, and I can't reason this thing I won't tell now. Now first, do you know why Fulani are still unaliving my people which are Benue? It's because we are not united. We easily find fault among ourselves. We easily fight ourselves. We easily call ourselves out. Now let me now go to Igbo. As strong as Igbo is, Igbo no they bow to anybody. Igbo no they resist. No matter how you frustrate them, no matter how you pressure them, they go stand gidigba. They know they bow down to anybody. They are always fighting back and resilient. But the only reason why Igbos never get their freedom till date, now because of say despite their strength and everything, they are not united. I know say some of now go disagree with this claim what they tell now. Let's not pretend my tribe are not united. Igbos are not united. That is why they've never get it right till date. And I'm still forging in this video so that I go understand what they talk. Whether Yoruba Pikin bad or good, Yoruba people go stand with them. Say no, our person, we no go let them fall. Whether it's doing well, whether it's not doing well, all they care is, this one are my own. Whether I spoil the country, you know, concern on. This one are my own. It may be wrong to some of us. It may not look good to some of us. But that is what unite them. And that is what make them stand till date. Because Yorubas are not resilient. They don't resist. The only thing where they help them till date na that unity. When it comes to fighting, they are not number one out of all tribes for Nigeria. But when it comes to unity, they should be 1 and 2 out of all tribes in Nigeria. So they find their strength in unity. That is why, despite how Pastor Iye Adeboye, they prominent rich, where people they look up to Ram. Many tribes they look up to Ram. But when it comes to standing for his own person, which is a Yoruba man, he go extra mile, consider what people go talk. He still they praise him despite
how this man don't spoil this country reach. He stand with him, gidigba. Do you know that if na Igbo man be pastor, where they the position where Adeboye dey today, where in brother Igbo man, they rule the country the way they rule the country like this. Now that pastor go first call him brother house, criticize him, curse him, talk a lot of things against that in brother we no do well. The same thing my tribe, because we want show say we be good people. We want show say we are upright. And at that one, they pious pass for this country. Another example is Sunday Gbo Ohun. When Fulani were misbehaving in Yoruba land, when they release their pikin, Sunday Gbo Ohun may buy anybody. When Sunday Gbo Ohun go outside there, they deal with Fulanis. Fulani were crying. All Yorubas were behind Sunday Gbo Ohun. Despite say some they condemn him, but when Sunday Gbo Ohun begin deal with Fulani, all Yorubas stand with him, gidigba. But do you know that ESN, IPOP, a lot of Igbos, they condemn those security for Igbo land, where they protect them against Fulani S-men, against Fulani T group. And when it comes to my own state, you see, say, many of us, they support Fulani for waiting they go on for that region. And some of us are against Fulani for waiting they go on for that region. So you cannot compare unity of Yoruba to any unity in Nigeria. They are so united that many of us consider it as bigotry. If bigotry will make you upright, let's start doing it as tribe. Greater, greatest Yoruba nation, Amorawa. Ẹ jẹ́ ká yìn Olúwa, Amorawa. Greatest kóòtù àjíire o, Amorawa. Ẹ jẹ́ ká yìn Olúwa, Amorawa. Dátì ẹ mọ̀, adára wa mọ̀ majestically. Bá ṣiṣẹ́ bára wa jà yìí, tá à ń sọ wípé ẹnu wa oko, a nífẹ̀ẹ́ ara wa, a ṣe kinní kan, a ṣe kinní kan. Yorùbá máa sọ pé lóòní jẹ́ kéèyàn mọ iye ara ẹ̀, a ní mọ iye ara wa. Tó já sí wípé tí bá sọ fún ẹ wípé àwòkọ́ṣe ní ìran ọmọ kóòtù àjíire ìran Yorùbá fún gbogbo ẹ̀yà tó kù nínú Nàìjíríà. Everything tó dẹ̀ jẹ mọ́ ti Yorùbá tó jẹ́ pàwà la ní, tó jẹ́ tó bá sọ pé kinní wọ́n ṣe àwọn Yorùbá ló ní, gbogbo ẹ̀ ló wu every other ethnicity nínú Nàìjíríà láti jẹ́ pàwọn ni wọ́n ní. Torí tó bá jókòó wá máa wò pé kí ló dé tí trade pọ̀ fún Yorùbá tó báyìí. Torí ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ mọ̀ wípé trade pọ̀ fún wa gan ní Nàìjíríà o. They hate us like kí ló dé. Ọlọ́run kò mọ̀ọ́mọ̀ ó gbàgbára lọ́wọ́ every other tribe. Ó fọ́ọ̀sì wa lé wọn lórí. Ọlọ́run tó bá jẹ́ wípé kò ṣe pé onílẹ̀ wà pẹ̀lú wa ni. Bí kò pa ìran Yorùbá run, kò pa wá rẹ́, kò wá máa pera wọn ní Yorùbá. Even kò tẹ̀dẹ̀ wá pa ìran Yorùbá run, kò pa wá rẹ́, káwọn máa jẹ́ Yorùbá. Ṣé wọ́n lè jẹ́ àwa? Wọ́n lè jẹ́ àwa. Na we be the original. Àwarawa ni adára wa mọ̀. Àní Ọlọ́run ṣàwálẹ̀ ṣà ọ̀tọ̀. Kò sí gbogbo nǹkan tó jẹ́ ti Yorùbá tí kò jẹ́ nǹkan tí gbogbo àgbáyé fẹ́ emulate, tí wọ́n fẹ́ copy, tí wọ́n fẹ́ ní. Kò sí, ṣùgbọ́n àwa fúnra lára wa, àmọ̀yé ara wa. Ìwọ náà máa gbé àlàyé lẹ́nu brother wa láti Benue. Olóhùn náà wà lára àwọn tó máa condemn àwa Yorùbá wípé we are bigotry. Kí ló dé tí everybody máa sọ wípé Yorùbá we are too tribalistic? Tán bá sọ wípé ẹ̀yà tó wà tribalistic jù nínú Nàìjíríà kì í ṣe àwa o, a sí nípò kíní, nípò kejì, nípò kẹta, nípò kẹ. Àwa la accommodate jù. Ṣé èèyàn tó bá wà tribalistic ó máa accommodate àwọn èèyàn ni? No, we are not bigotry. Ẹ kàn misunderstood wa that we choose to love one another, that we choose to be one. No matter what anything. Mo ní ìran mi, a lè gẹ́ra wa jẹ, a lè búra wa, lè ṣe yamayama. Kì í ṣe bí ká wá fi wọ́n dá ká fà wọ́n. Lọ́dọ̀ ti tèmi kì í ṣe ká fà á lé àlejò lọ́wọ́ náà. No, I love my race genuinely. Mi ò mọ̀ why. Ṣé rí ayé ilé tí mo why? Yorùbá kóòtù àjíire, Ilé Ifẹ̀ náà ti láti ṣẹ̀ wá. Iṣẹ́ tèmi ni láti fi ògo ìran mi hàn fún gbogbo àgbáyé rí. Ìran ọmọ aládé tọ́lọ́run dá tadétadé. Ọpọlọ ti pọ̀ jù. We are extremely intelligent. We are beautiful inside out. Gbàgbé, name anything good. Tán bá wá nínú ẹ̀yà láyé, ó pé pérépéré sí wa lára.
Ọlọ́run fẹ́ ra wájú ra wa lọ bẹ́ẹ̀ ni ó fẹ́ ìran mi ju àwọn ọ̀pọ̀lọpọ̀ ìran lọ ètò náà ló dá wa ó ti gbàgbé pé Ọlọ́run ló dá ọwọ́ àbó òrí fíńgà ni ó rí ni ṣó rí pé Ọlọ́run fẹ́ wọn jura wọn lọ ó rí bóyá dání kò ṣe dá wọn kí gbogbo ẹ̀ rí bákan náà ẹ jẹ́ a mọyì ara wa ẹ jẹ́ a máa dúró tira wa lóòótọ́ tí àwọn nǹkan kan bá ṣẹlẹ̀ tá à like ẹ jẹ́ àfẹ̀hónú hàn tàbá ti fẹ̀hónú hàn ìwọ tó jẹ́ wípé ò mọ̀ ju wípé gbàgbé yẹn má sọ̀rọ̀ lọ́bẹ̀ fi bẹ́ẹ̀lẹ̀ má sọ bẹ́ẹ̀ tí àwọn nǹkan bá ti ń bàjẹ́ tá à like tá a bá ti ráwọn èèyàn tó bá ti ń fẹnu sí tó ń sọ iṣẹ́ ló yẹ kí gbogbo wa tó kù ká máa support kò ṣe pé káwọn kan máa gbé sókè káyìn kan máa fà wálẹ̀ torí àìmọye yín òun ni ẹ fẹ́ ṣe ẹnikẹ́ni yet ẹ̀dẹ̀ fẹ́ kí ìtẹ̀síwájú kó dé bá ilẹ̀ Yorùbá ìbàjẹ́ dẹ̀ ti dẹwà sílẹ̀ Yorùbá kò sí bá ṣe fẹ́ fọ ilẹ̀ Yorùbá mọ́ ta fẹ́ fọ ìbàjẹ́ mọ́ ta fẹ́ dẹ́kun ìwà ìbàjẹ́ láàrin ara wa tó ò ní step on people's toes ìwọ tó bá ti wá wò ó pé mi ò rẹ́dí àti ṣẹyan kì í ṣe lágbẹ́já mi mọ̀ bẹ́yà ó máa jólóore mi lọ́la bẹ́yà mo máa nídìí oore ẹ̀ bẹ́yà ó máa buyì kú mi bẹ́yà ó máa connect mi mọ́yàn kan àbí kìnnìkan ó ti di dandan kó máa parabulate kó má lè sọ̀rọ̀ sán wàá sọ̀rọ̀ bó ṣe jẹ́ kó sọ̀rọ̀ ni òun ló ṣe já sí wípé tó o bá tún wá ní àwọn ìwà kọ̀lọ̀fín tí ò da àwọn nǹkan ìbàjẹ́ kankan tó ti ṣe ó lè máa gbọ̀rọ̀ gidi lẹ́nu ẹ̀ òun ni mo ṣe sọ wípé ìbàjẹ́ ta bá ti mọ̀ wípé à ń ṣe ní kọ̀lọ̀fín tó bá dé gbangba à ní lè dúró tì ṣọ́ ara ẹ ṣọ́ ara ẹ ṣọ́ ara ẹ kò séèyàn tí ò ní bàjẹ́ lára o má ṣì mí gbọ́ o mi ò sọ pé saint ni mí o ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ ṣọ́ra wa ẹ jẹ́ àjọ love ara wa ẹ jẹ́ a máa fìfẹ́ hàn síra wa ṣé ẹ wá rí election tó ń bọ̀ yìí ẹ jẹ́ ká fi pass message powerful message sí àwọn every other tribe nínú Nàìjíríà wípé Yorùbá o a tún ti jí o a ò sùn mọ́ o a tún wá renew ara wa a tún ti wá love ara wa ju tàtẹ̀yìn wa lọ ọ̀rọ̀ wa tún ti wá yẹra wa ju tàtẹ̀yìn wa lọ kómìdè kómì nǹkan tọ́mọ wa ìbáwò kó ṣe ọmọ wa ní àwọn ò ní lè sẹ́kùn pàjẹ́ à ní lè fẹ́kùn pàjẹ́ nídàá sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká ní kí mọ́tò kó máa bá wa lé lọ fà wọlé sọ̀rọ̀ burúkú gba lórí gèjè ṣoríṣiríṣi ṣùgbọ́n tó bá dé ta ìyẹn ni kẹ́ jẹ́ ká múlò torí ibi tí ọ̀rọ̀ wà sí ìwọ tó láìkì àbòsí tó jẹ́ pé gbogbo nǹkan lé ayé eye service ló máa fi sí ẹ̀tẹ́ ti fẹ́ dé báyìí very soon torí bó fẹ́ bó kọ̀ Nàìjíríà máa pín ìgbà tó ti lè pín ṣàrà pé ká gba Yorùbá nation gbogbo ọ̀nà tó bá máa gbà tó máa fi débi tá à ń dé gbogbo ẹ̀ náà la máa follow lọ so ẹ̀yin tẹ́ láìkì àbòsí àtọ̀tẹ̀ ẹ ṣọ́ ara yín o kẹ́ má bàa rí ìbínú onílẹ̀ ni o kí ìjà burúkú ìbínú onílẹ̀ kó má bàa sọ̀kalẹ̀ lórí yín kí ẹ̀jẹ̀ yín kó má bàa ṣàn kó má bàa wà lára nǹkan tó máa fi palẹ̀ ilẹ̀ Yorùbá mọ́ ṣọ́ ara ẹ mi ò parọ́ ibẹ̀ ni kọ́kọ́ náà la tún yìí lọ tún tẹ̀lé. We have a large number of Yoruba Muslims from southwest in Nigeria. I even learned that some Igbo people are now into Islam. But come to think of it, I have never heard that Yoruba Muslims unalive somebody or attempted to unalive anybody under the guise of blasphemy. I have never heard. It is always in the north. And come to think of it, all it takes in the north is for somebody to accuse you of blasphemy and millions will come out to buy you without even verifying whether the information is true or not. So if I have misunderstanding with somebody that probably doesn't like me and I am in a Muslim dominated area, he can accuse me of blaspheming and I will be unalived. Why Yoruba people know they buy people because of blasphemy? Why Igbo Muslims know they buy people because of blasphemy? Why is it always the north? Something is obviously wrong with us. Let me know what you think on the comment section. For those of you meeting me for the first time, I am Shokwaga, an advocate for a better northern Nigeria. Thank you. Alaye, tẹ́ bá wo àwọn fídíò mi dáadáa ìmọ̀ye ìgbà ni máa sọ wípé ẹ̀sìn Mùsùlùmí náà ti pẹ́ nílẹ̀ Yorùbá. Ẹ ti practice ẹ̀sìn Mùsùlùmí ó ti pẹ́ ilẹ̀ ti ta sí. Àsìkò ti tún bẹ́ ṣe pọ̀ àti bẹ́ ti ṣe practice ẹ̀sìn tẹ́tí ọ̀pọ̀lọpọ̀ yín ti gbọ́ kí ẹ mọ̀ Arabic ẹ mọ̀ gbogbo ẹ̀. Ẹ̀yin olórí láàrin ara yín kí ló wá dé ṣé títí ayérayé lẹ ní láti máa fi orí sí abẹ́ Sọ́tàn ni torí bí ó ti yàtọ̀ gédégbé bí wọ́n ṣe practice ẹ̀sìn Islam ní northern part of Nigeria ó yàtọ̀ sí bí àwọn ti Yorùbá ọ̀dọ̀ wa bá ṣe practice ẹ̀sìn títí wa o àwa practice ẹ̀sìn Islam lọ́dọ̀ wa pẹ̀lú ìfẹ́ ṣùgbọ́n ẹ̀sìn Islam tí wọ́n practice ní northern part of Nigeria kò sí ìfẹ́ ń bẹ mo dẹ̀ máa ń sọ kíní yẹn wípé ẹ̀yin tilẹ̀ Yorùbá lótìtọ́ ẹ̀yin kọ́ lẹ dá ẹ̀sìn Mùsùlùmí sílẹ̀
ṣe rí ìfẹ́ tẹ́ bá fi kún tẹ́ jẹ́ ká ṣe ká practice ẹ̀ àìmọye gbogbo àgbáyé sì ń bọ̀ wá lẹ́ni látara yín including Saudi Arabia themselves tí wọ́n create ẹ̀sìn Islam tó ní ẹ̀sìn yẹn wọ́n á padà wá tú ẹ̀sìn yẹn lẹ́n látara yín wípé ẹ má rí ni lóòótọ́ àwa la dé sí ìsílẹ̀ bá àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé no ẹ lọ wo àwọn ẹ̀yà báyìí bó ṣe practice ẹ̀sìn tẹ́bánirọ́ ni mo pa ṣẹ̀rí pé ó ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ilé láti kẹ́sàn-án ròde ni ṣebí àwọn northern part of Nigeria àwọn ni wọ́n ti fi ẹ̀sìn ti ilẹ̀ Yorùbá ẹ̀yìn sí mùsùlùmí bí àwa ṣe ń ṣe nílẹ̀ Yorùbá òun náà ti fi ń búra wọn ní northern part of Nigeria ṣe ti rí nǹkan tí mò ń sọ ṣe ti rí nǹkan tí mò ń sọ wọn sọ wípé dandan gbogbo àwọn nǹkan burúkú tó ti wà nínú bóyá nǹkan tó ti wà nínú ẹ̀sìn mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tójú sì dúdú ojú ti là nísìnyí tó bá try anything pẹ̀lú anybody wàá jẹ gbà wàá ṣìṣe àti wípé ilẹ̀ wa ẹ̀yà wa ìran wa ẹni ẹ̀sìn tá bá máa ṣe tó bá máa separate wa tí ò ní kó wa papọ̀ tí ò ní unite wa ju bá ṣe wà tẹ́lẹ̀ tó máa disunity wa dẹ́yà nídìí irú ẹ̀sìn yẹn ẹ̀sìn mùsùlùmí dẹ̀ ti pẹ́ nílẹ̀ Yorùbá èmi ò sí lára àwọn tó máa sọ wípé kẹ́sìn kan kó lọ fẹ́sìn kan a máa adjust ara wa ní àwọn nǹkan burúkú yẹn ẹ bá wa yọ kúrò ẹ̀yin ti mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ má fi ti àwọn fanatiki gúmi sẹ́ẹ̀tì àti dá wọn mọ́ ẹ má fi ṣe o ẹ̀yin tẹ́ ẹ kàwé tó rí yín pé tẹ́ ka ìwé tẹ́ ẹ lajú tẹ́ ẹ mọ nǹkan tó ń pè ní ẹ̀sìn ó gbúdọ̀ ní ìfẹ́ nínú ẹ̀sìn ò gbúdọ̀ máa gbẹ̀mí èèyàn ẹ̀sìn ò gbúdọ̀ máa nìyàn lára kò sí nǹkan tó yẹ kó di agídí àbí jàgídíjàgan nínú ẹ̀sìn ìfọkànbalẹ̀ ìfẹ́ ìrẹ́pọ̀ àti choice èèyàn lèèyàn yẹ kó fi ṣẹ̀sìn ẹ̀yin mùsùlùmí ilẹ̀ bàbá mi ẹ̀yin mùsùlùmí ìran mi mo ń pè yín bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá Lágége bàbá Morikas àti gbogbo ẹ̀yin tó kù tí ọ̀rọ̀ yé bàbá Akéwùgbà Gold àmì Ọlọ́run gbogbo yín pátápátá mo máa ń lísì sí wá sí yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti ń chẹ́yìn lẹ ti rí òtítọ́ ẹ̀dẹ̀ tí jẹ́ kó títọ́ sọ yín dòmìnira ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ yín tó bá pẹ́ta tí ń ṣe àwọn wáàsí díẹ̀díẹ̀ ni wọ́n máa gbọ́n ẹ bá wa tú ẹ̀sìn yẹn ṣe ẹ unite ara yín ẹ gbà fúnra yín kẹ́ ẹ ní olórí kan láàrin yín nílẹ̀ Yorùbá ẹ má máa fi orí sí abẹ́ Sultan mọ́ Sultan is not Allah. He's an ordinary person. Ó lè jẹ́ olórí ẹ̀sìn mùsùlùmí ní northern part of Nigeria. It shouldn't be the rest of Nigeria. Not okay. Tí wọ́n bá pín Nigeria lẹ́yìn sìn, bóyá regionalism ni wọ́n gbé wọlé, àbí wọ́n kàn pín Nigeria sí méjì pé southern part of Nigeria rẹ̀, northern part of Nigeria rẹ̀. Ṣẹ́yìn mùsùlùmí ilẹ̀ Yorùbá, ẹ ṣètò yìí máa forí sí abẹ́ north náà. A jẹ́ wípé ẹ wálé ayé freedom nìyẹn o. Nígbà tí ó ṣe pé wọ́n ṣépè ẹrú fún yín. Because ọ̀pọ̀lọpọ̀ ìwà tí mò ń rí tí wọ́n fi àwọn mùsùlùmí tó ṣe practice ẹ̀ ní northern part of Nigeria modern slavery ni mo rí o modern slavery ni o wọ́n á fi ẹ̀sìn yẹn wọ́n fi ń gbáyé wọn lọ́wọ́ wọn jẹ́ kí wọ́n lè ronú wọ́n fi brainwash wọ́n fi sọ wọ́n di rádaràda wọ́n kàn wálé ayé asán ẹ má practice yẹn nílẹ̀ bàbá mi o àwa ti gbọ́n láti inú oyún wá ọ̀run lẹja ti wá sáyé kò ṣọwọ́ ọmọ ènìyàn àtọ̀run láti lajú wá tí iye wa ti ṣí o ẹ má fi ẹ̀sìn tí ò ṣe kankan tó máa dá wàhálà lẹ̀ a lè jàjẹ̀ sílẹ̀ Yorùbá mùsùlùmí fẹ́ kírísítẹ̀ fóníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe fẹ́ mùsùlùmí àjọ fẹ́ra wa ni àìmọye ìyá ọlọ́ṣun tó fẹ́ mùsùlùmí tó fẹ́ àfáà kí wá ní nǹkan tá à ń bára wa pò náà gbogbo wa nínú ilé ẹbí kan kírísítẹ̀ wà ń bẹ ẹ̀gbọ́n àtàbúrò mùsùlùmí wà ń bẹ oníṣẹ̀ṣe wà ń bẹ báwo la ṣe wá fẹ́ kógun jára wa ta fẹ́ máa practice irú ẹ̀sìn ni bí wọ́n ṣe ń practice ti northern part èyí tán dẹ̀ ń practice ní north gbogbo wa ẹ jẹ́ ká lajú àwa mùsùlùmí ǹjọ́ orí nǹkan rẹ̀ kan tó jáde láti north pẹ̀lú bí wọ́n ṣe gbé ẹ̀sìn mùsùlùmí sórí kò sí kí ló rí bẹ́ẹ̀ ìbànújẹ́ ikú ìpayín keke ìkorò ìjákulẹ̀ ìsọnídèrò ẹ̀yìn ẹkún ebi bára use your sense ẹ̀sìn tó bá ti mú ẹ di ẹrú fún ẹnìkejì jẹ́ kí orí ẹ pé orúkọ tèmi ò yí padà yẹ̀yẹ́ dára kó owó ìkókókó ó ní mò ń jẹ́ má gbàgbé láti bá mi like video má gbàgbé láti bá mi share sì má gbàgbé láti bá mi subscribe God bless you as you do so greatest quote ajírere great